tẹ ò léwu koríko ayé ṣòro ẹni àní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́ àṣehùn dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni ló tún ń gbà ní ẹni àní kó fẹ́ni lójú tó bàtà sẹ́nu Èdùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́ ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o bí kò ilé ò bá pa nítòde o lè wọlé tán mi o ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o lóko. Madam? Mo fẹ́ rí nurse tí wọ́n bu wá sí hospital yìí. At this point, I respectfully ask you to leave my office and the premises of this hospital. Is that clear? Out. Okay. Should really enter correctly. So to bat it or wash it is a lane. Then we'll go to okay. So see ya. Mash mistake. Ogba. Kusha. Should enter with me. Are you sure? You have any mistake? Okay. Come on, to bring me more on office. She's still unconscious. Dr. Boye. Miss Debbie, you are actually getting on my nerves. As you can see, I'm a very busy doctor. I do not have time for moving around aimlessly. And please, you are choking me. And I do not like it. I don't have time for all this rubbish. They don't shake it. Shut up, ele to ba mi. O ko dagbo ra dáradára kan ma lọ sọ́tún ko ma lọ sósì. Aku mo ko tan wa kiri. Nonsense. I am not a mad woman. Mo kàn fẹ́ mọ nǹkan tó pa daddy mi ni. Kò yẹ kí wọ́n kàn kú bẹ́ẹ̀ yẹn. Something must have gone wrong. I just want answers. Ọkàn mi ò gbé láti ṣe ni. Kí ló sọ? Ọkàn ò ṣe kí ni? Wọ́n rò pé mo máa sọ ni wọ́n ṣe ṣe nǹkan tí wọ́n ṣe fún mi. Wọ́n rò pé kí ni? Sọ̀rọ̀. I don't even understand. Kí ló ń ṣẹlẹ̀ báyìí? Sọ̀rọ̀. Kí ló rò kó máa ṣe? Madam, kí ló wá ṣe yín náà? I told you that this lady is in a fragile condition. She's in a critical stage. Kí n gbọ́rọ̀ ni. I told you not to disturb her. Owó ẹlẹ́pọ̀ wà létí yín ni. Peter, please get out. Don't let me push. Just get out.
Kí ló ṣe wọ́? Sọ kọ́kọ́ fún wọn. Ta ló béèrè kó sọ nǹkan bó sọ nǹkan? Look at yourself. Just take a look at yourself. Junior, you're just a giant rage of testosterone and overambition. And Bubukini might boil down to one thing. One thing we all will have to respond to at a moment in our lives if we keep letting it engulf us. And we will ask ourselves, where did we mess it up? A question we won't have a response to. Question, response, kò yé mi. Níbo ni phone ẹ wà? On. Ó gbàgbé ẹ̀ sí toilet. Sir, we're carried away. Call your mom. You know, I have bad news. Bad news. Borokini. Mo need láti lọ rí patient kan sí, and it's an emergency case. So what do you intend to tell me? You see, mo ní defense attorney kan who has spent years dealing with professional liars. So you'll have to pull a little harder to turn her over. See, like I said earlier, I need to attend to a patient. It's an emergency. Mo máa sọ fún wọn pé always had loggerhead with him. All the time. You know, at the moment, I always wished him dead. Dead. Why do I always fight him? Why? Kí ni mo wá? Where and how did I miss it? How did I miss it all? You cannot allow your emotions to overwhelm you right now. Why shall I agree in Yoruba? Okay?
friend. And we're gonna pull through this. I promise you. Let me help you. Actus reus means guilty act, which is the poisoning of Mr. Digi with an overdose. While mens rea means guilty mind. So what do you think this is? Mens rea? That was not so hard to say, was it? Emma binu kumbuyo ilen. Báwo ni ó di gbogbo aráàlú ò ṣe ní níbẹ̀rù Ọlọ́run lọ́kàn mọ́ báyìí? Kí ló dé? Ìbéèyàn lèmi náà. Lóòótọ́ ni kábíyèsí. Àmọ́ kì í ṣẹ́jú àwọn náà. Ọ̀rọ̀ ń ṣe ń kàyéfì ni. Kàyéfì ló mú lọ́wọ́ kábíyèsí. Kàyéfì. 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 Olórí mi jẹ́ ẹ̀kú ni. Wọ́n wá náà bá òkú ẹ̀ lórí ilẹ̀ kan báyìí láàrin ìgboro. Gbogbo aráàlú wá ń tò. Wọ́n wá lọ wò. Wọ́n rò pé ní tèmi lè gbàgbé fọ́n dání yẹn. Kí wọ́n mú kó lọ́kàn. Wọ́n kò bí èmi náà mọ̀ o. Bóyá kò tiẹ̀ là mí lóye nǹkan tó yẹ kí n ṣe. Mom, shower, okay? Well, okay. My teacher said, if you are not okay, you should do everything you need to do till you are okay. Daniela, teacher was right. And she also said, you should talk to people too. Mom, she ma ba mi sọ̀rọ̀. Daniela, you're such a smart little girl. Don't worry, Mama Besser. But now, I need to go out. Shugbo? Hello, Mommy. Shower. Wala siya. Shower. Okay. Mommy, ṣé mo lè mú Daniela wá sọ́dọ̀ yín? Okay. Ọ̀dà, kábíyèsí. Ìmọ̀ràn kékeré tí mo ní tí mo lè fún yín kábíyèsí. Ẹ má bínú kábíyèsí. Ntẹ́mi ń wò ni pé ẹ bá gbìyànjú kábíyèsí kẹ́ ẹ fẹ́yàwó mi. Mi wọ. Ẹ̀gbọ́n mi náà kábíyèsí. Ẹ̀gbọ́n mi kábíyèsí. Ẹ̀gbọ́n mi. Ntí mò ń gbìyànjú àti sọ ni pé téèyàn bá ti jọba tọ́ba ìwà lórí oyè ọ̀nkọ́ ló ní rẹ̀ mọ́ ẹ̀yin kọ́ lọ nira yín kábíyèsí. Ẹ̀yin kẹ́ ẹ nira yín. Ìtẹ́lọ́rùn wọn ni kókó ọ̀rọ̀. Irú ìtẹ́lọ́rùn wo mo fẹ́ fún ọba ìpẹ́lú gbogbo ètò ìṣubúlù mi? Kábíyèsí àwọn ọ̀fẹ́ mọ̀ yún. Wọn ọ̀fẹ́ mọ̀ yún. Níta àfẹ́ ni pé àfẹ́ gbọ́kànlé yín. Wọ́n fẹ́ gbọ́kànlé yín. Ọmọ gbọ́kànlé mi o. Kò sí gbẹ̀kànlé kankan tí ó bá só lórí. Wọ́n gbẹ́kẹ̀lé mi o. Kábíyèsí. Mo ti gbọ́ tẹ̀. Ẹ gbọ́ kábíyèsí. Mo ti gbọ́ tẹ̀. Dúpẹ́ kábíyèsí. Tí wọ́n bá jókòó wọn káàkiri tí wọ́n sọ̀sọ̀kúsọ lẹ́yìn sọ fún wọn pé kábíyèsí ó fẹ́ olórí mi. Ṣùgbọ́n kó tó wá di ìgbà náà o, ẹni tó bá ní orí láyà tó fi wá bá mi sọ̀rọ̀ náà ń bì òun lóde.
Rotimi. Ó dàbí pé alágídí èèyàn ni àbí. Sọ̀rọ̀. Mo fẹ́ kó tẹ́tí kó gbọ́ nǹkan tí mo fẹ́ sọ dáadáa. Dá, ẹ ń bọ̀. Ma ever sọ nǹkan tí yóò jẹ́. I don't think you can take advantage of my feelings for you. Etibo? Ṣé fẹ́ gbọ́ tán? Ìwọ̀nba ni ọkùnrin lè gbà wọ́n lọ́wọ́. Just hear that and listen well. We should cross the line with it. Má jẹ́ kí irú ẹ̀ tún ever. Because right now, I don't care. If you suck, I don't care. If you want to cry and make the ocean feel jealous. Go Camille. I am not Junior. Did you get it? Good night. Ṣé Rotimi ní ṣá ó bá mi sọ̀rọ̀ báyìí rí? God. Ọjọ́ rèé bí àná tí gbogbo wa bẹ̀rẹ̀. Ṣùgbọ́n àná ti kọjá. Òní ní nǹkan tí gbogbo èèyàn máa rántí ilé iṣẹ́ yìí fún. Yeah. Well, pluck off, remove Deji's photograph from there. Sir. Kò tí pẹ́ tí wọ́n kú. Báwo ni yẹn ṣe wá kàn wá? Last time tí mo check kò ní shares ní company yìí náà. Make sure pé photograph yẹn ò sí ní àyíká ilé iṣẹ́ yìí mọ́. Is that clear? Yes, sir. Borokini. Ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ nítorí Ọlọ́run. Ẹ wò Major, ẹ ti ń dẹ́rù bà mí sí báyìí o. Ẹ wò Major, ṣé ní kẹ́lá ló kẹ́ sọ̀rọ̀ náà? Ẹ sọ kọ́kọ́ látàrọ ẹ̀kọ́ ńgbọ̀ tún. Ẹ wò sí. I'm not settled in my mind. See, I'm worried. I'm so worried. Okay. Take it easy. I'm trying to see how best I can put my words together. Please, Ekojo, find a way to put it together. Esha, kele, Kekojo, etiquette. Okay. You see, they say they can't find your husband's body. Rabbi, farabalẹ̀ náà. Stop this guy. Okay. All right, let me explain. You see, please say something. Just say something. Okay, I will say it. You see, he was saying, lost mortuary, the motor any accident. Then, they all got burnt beyond recognition. In the motor any okoyiwa. You see, your husband. Yeah! It's okay. It's all right.
Bóyá kò sùn díẹ̀, bóyá o máa feel better. Ṣé 7 o'clock ló fẹ́ kí n máa sùn ni? Tó bá máa wà okay, mi rí nǹkan tó burú ńbẹ̀. I'll be fine. Babe, I got you, okay? I got you. This is gonna be fine. Sarah, báwo ni? Ṣé wọ́n pa? Kí ló ṣe é? Má wọrí, má tọ́jú rẹ̀. Má wọrí. Kí ló ṣe é? Kí ló ṣe é tó ń bọ̀? Why are you shaking? Mo ti ní kó má wọrí, má tọ́jú ẹ̀, farabalẹ̀. No, I just realized I lost a very good friend. Oh, boss, the accident, that terrible. Yeah, beyond recognition. And ọmọ ẹ̀ tó wà lọ́dọ̀ mi, Junior. Yeah, the son, ìyẹn kàn ṣáà ń ṣe bákan ní kọ̀kọ́ bó ṣe rù ṣá, just making him not conscious of very sensitive things around him, family issues. I don't understand that. So addicted to work. And nǹkan tó wà ní mind mi nsìn is how to be there for them. Àmọ́ láti wà ńbẹ̀ fún wọn. Yeah, not even the political ambition. No. Perhaps. Lóòótọ́ mi kí ló tó bá ṣe ìwọ ò ní human feeling rárá ni. Irú èèyàn wo ni ẹ ná? No sympathy at all.
Hello? Hello, sir. Debbie, farabalẹ̀. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ti pa nọ́ọ̀sì yẹn. Ẹ jọ̀ọ́, báwo mo ṣe máa kúrò níbí báyìí tí wọ́n ní rò pé mi ni mo pa báyìí? Relax, Debbie. Ṣé kò sẹ́ni bọ̀ ìtorí ẹ̀ ń gbà tó wọlé? Good. Now, wá make sure pé kò sẹ́ni bọ̀ ìtorí ẹ̀ ń gbà tó fẹ́ bọ́ síta. Alright? Okay, ṣe hospital ló wà. Mo ń bọ̀ right away. Mommy. Tí ẹ mọ nǹkan tí mo lè sọ. Tó lè jẹ́ kí everything wà okay. Mi ò mọ nǹkan tí mo lè ṣe nítorí pé tí mo ṣe envisage pé tèmi ṣe wá lọ́kọ ló lọ. Everything is just scattered. I was told that it was burnt beyond recognition. Lóòótọ́, a lè má máa gbọ́ra wáyé ká máa jà, ìyẹn normal. Our Tom and Jerry, our cat and dog thing. Oh, ṣé tá bá jà? Ṣé bí ká kú ni? Wọ́n lé ẹrú ni màá fi dọ́kọ̀ mi bọ̀. Wọ́n ní wọ́n máa kó ẹrú. Wọ́n máa kó ẹrú fún mi. Títọ́ ẹ má sọ kókó mọ́ ẹjọ́. Ẹrú. Dèjì oore lè ṣe o. Ẹrú. Lọ́rùn. Daniela mi kọ́. Àjọjẹ ní ìkọ̀kọ̀,
àjọ mu ní gbangba àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o à ń gbóòórùn ara wa ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú ata ló fi sẹ́nu èyí a ní ó kí ni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀nú. Yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ onírìkíṣí.